kí n wá tètè kọ lẹ́tà yìí sí Adérónkẹ́. Mo rántí orin tá a máa kọ fún kéke. Adérónkẹ́ aládìí àgbọn wá bọ́ọ̀dé ọ̀dẹ̀ ọkọ rẹ. Olùkọ́ ni ẹ kú iṣẹ́ o. Ẹ máa ṣe ń wo akó àsìkò yìí. Ẹ wọ àsìkò yìí ni o. Ẹ jẹ́ olùkọ́ ni mo nǹkan kan ló mọ̀ gbé mi wá bá yín olùkọ́ ni. Mo mọ̀ náà pé n ta bá fi wíwú yín ń ta ó ní nǹkan pàtàkì tó gbé yín wá. Ṣé ẹ mọ̀ pé baálé ilé tí ń sáré láàrin ẹ̀gún ni bí ò bá lé nǹkan le. Ẹ jọ ọ̀rọ̀ ọ̀gbẹ́ni kan ló mọ̀ gbé mi wá. Ẹnìkan. Bẹ́ẹ̀ ni o. Ẹ jẹ́ ń gbọ́ bóyá ẹ tá a mọ̀ ni. Bọ̀dé Thomas. Ẹ jọ mo fẹ́ jẹ́ kí ẹ bá nìyàn náà bó ṣe jẹ́. Bọ̀dé Thomas. Ara àwọn akíkanjú èèyàn kan tí wọ́n ti wá tí wọ́n ti lọ ni. Tẹ bá kíyèsí ẹ rí pé odidi àdúgbò kan ni wọ́n fi gé lẹ́kọ̀ọ́. Bẹ́ẹ̀ni. Tó máa ń pè ní Bọ̀dé Thomas Street. Bẹ́ẹ̀ni. Torí wípé wọ́n mọ̀ gẹ́gẹ́ bí akọni ni. Ó kọ rẹ̀ gan ní kíkún oní Ọlábọ̀dé Àkànbí. Ọlábọ̀dé Àkànbí. Bẹ́ẹ̀ni ọmọ Thomas. Bàbá ẹ̀ ni John Thomas. 18 ni wọ́n bí. Ọdún wo ni mo sọ pé wọ́n bí? Ọdún 1918 ni wọ́n bí. John Thomas ó jẹ́ bàbá rẹ̀. Ó wà lára àwọn oníṣòwò pàtàkì lórílẹ̀‐èdè ní ìgbà náà. Ọmọ Ọ̀yọ́ ni o. Àmọ́ nígbà tí okòwò ẹ̀ ti búrẹ́kẹ́ ó ti bọ́ọ̀dì sí Èkó. Èkó yìí ló wá wà tí Bọ̀dé náà tó náà fi wá kẹ́kọ̀ọ́. Ó wà lára àwọn tí wọ́n láǹfààní láti kẹ́kọ̀ọ́ òfin nígbà tẹ́kọ̀ọ́ òfin nìyí tí ò tí ì di eléyìí tí oríṣiríṣi èèyàn ń kọ́ ṣe gbogbo ẹlẹ́ẹ̀kọ́ náà ti ń kọ́ ní ìsìn. Ní ìgbà náà òkè òkun ni wọ́n ti máa ń kọ́. Òkè òkun oní Ọlábọ̀dé Àkànbí Thomas ló ti kọ́ ẹ̀kọ́ òfin tiẹ̀. Àwọn mẹ́ta ni wọ́n jọ kẹ́kọ̀ọ́ papọ̀. A rí Frederick Williams àti Rẹ̀mí Fani Káyọ̀dé tó jẹ́ bàbá tó bí Fẹ́mi Fani Káyọ̀dé tá à ń búrò rẹ̀ nísìn. Àbí ẹ̀yin ò mọ̀ Fẹ́mi Fani Káyọ̀dé. Àmọ́ olùkọ́. Gbajúmọ̀ ni. Gẹ́gẹ́ bí orúkọ ọmọ ṣe ń rinlẹ̀ ní ìsìn lórúkọ bàbá náà ṣe ń rinlẹ̀ láyé ìgbà náà. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n jọ kẹ́kọ̀ọ́ òfin papọ̀. Ìgbà tí wọ́n wá kẹ́kọ̀ọ́ òfin tí wọ́n dé Frederick Rotimi Williams, Rẹ̀mí Fani Káyọ̀dé àti Ọlábọ̀dé Àkànbí Thomas. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n wá dá ilé ẹ̀kọ́ òfin kan sílẹ̀. Ilé ẹ̀kọ́ òfin tí wọ́n wá dálẹ̀ wọ́n wá fi pè ní orúkọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìyẹn ni Thomas Williams Káyọ̀dé. Thomas Williams Káyọ̀dé. Wọ́n wá dá ilé ẹ̀kọ́ òfin yẹn wọ́n dá a lẹ̀ ní ọdún 1948. 1948. Bẹ́ẹ̀ni. Èyí ò ní ilé ẹ̀kọ́ òfin àkọ́kọ́ lórílẹ̀‐èdè yìí. Tí wọ́n bá sọ wípé orí èèyàn pé orí ẹ̀ pé ó mọ ìwé ẹ mọ kó bí ó mọ ó yaya bí omi inú apẹ. Bẹ́ẹ̀ni olùkọ́. Pé tá bá sọ omi kalẹ̀ inú apẹ kí ni ó tún mọ ṣe lọ? Yóò mọ ọ lọ ni. Omi inú pọ́ọ̀tì ayé èsì ló jẹ́ pé bẹ́ẹ̀ bá ti sọ kalẹ̀ tí ó dákẹ́. Omi inú apẹ ó tún mọ ó lọ ni. Bẹ́ẹ̀ ló bí ẹ̀ ṣe pé. Yóò mọ sọ pìpì. Yóò mọ sọ pìpì ẹ̀yin náà máa dùn ẹ̀. Bẹ́ẹ̀ ló bí ẹ̀ ṣe pé. Bó bí ẹ̀ ṣe wá pé yìí ó ní mínísítà àkọ́kọ́ lórílẹ̀‐èdè fún ọ̀rọ̀ ìgbòkègbodò ọkọ̀ ìyẹn transportation. Orílẹ̀‐èdè Nàìjíríà tá a wà yìí. Nígbà tó tún ṣe ti transportation tán ó tún ṣe ti iṣẹ́ òde ìyẹn works. Kẹ́ ẹ lè mọ bí orí ẹ̀ ṣe pé tí wọ́n sì mọ iyì ẹ̀. Yàtọ̀ sí wípé ó ní àwọn ipò jàǹkànjàǹkàn yìí gbajúgbajà olóṣèlú ni ní àsìkò náà. Bẹ́ẹ̀ ló tún wá jẹ́ balógun Ọ̀yọ́. Bóyá àwọn oyè yìí ló wá kó sí lórí ni o kò sẹ́ni tó lè sọ ní pàtó torí bó bí ẹ ṣe pé síwèé tó ìwà nù. Bí ibo olú. Ẹ ṣeun tí wọ́n bá ní ìwà náà yàn òun tó ń jọra ẹ̀ lójú ni. Ó jọra ẹ̀ lójú. Bẹ́ẹ̀ni. Pẹ̀lú gbogbo ẹ̀fọn tó nílé ìkànnà. Bó ṣe ní fọ̀n tó lé ìkànnà ìfọ̀n àtẹ̀kẹ́nà tó ń sọ tá à ń júwe náà ti wé nì. Ó làwọn àgbà ṣe máa sọ wípé ọ̀tọ̀lẹ̀kọ́ òwí ọ̀tọ̀lẹ̀kọ́ ilé. Ọ̀tọ̀lẹ̀kọ́ òwí ọ̀tọ̀lẹ̀kọ́ ilé. Nínú ẹ̀kọ́ ilé báyìí ó ní wọ́n ti ṣàfihàn ìwà ọmọlúàbí. Ṣé ẹ mọ̀ pé nínú àṣà Yorùbá gangan ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọmọlúàbí ni wọ́n fi ń joyè. Àmọ́ nígbà tó di pé ẹ̀kọ́ òwe dé ló wá di wípé ẹni ó mọ̀wé la fi ń joyè. Ìbá àmọ́ lẹ́kọ̀ọ́ òwe àbí ìbá àmọ́ ní ẹ̀kọ́ ọ̀wọ̀ ọmọlúàbí bó bá sá ti mọ̀wé tó ti lè fèrè bò ó. Àwọn òfin tọmọlúàbí ṣe. Wọ́n fi tọmọlúàbí ṣe.
bí wọ́n ṣe wá di wípé wọ́n wá yàn láṣáájú ń bí wọ́n yàn láṣáájú lọ́hùn lórí tiẹ̀ náà ti wá wú gàlè eléyìí tí ó wá jẹ́ paríparí ẹ̀ gan ò ní wípé wọ́n fi ṣe alákòóso alága fún àwọn ìpàdé àkóso Ọ̀yọ́ lásìkò ìgbà náà alága fún àwọn tó ń ṣe àkóso ẹkùn Ọ̀yọ́ ní ìgbà náà ṣé ẹ mọ̀ pé balógun ni mo pòye rẹ̀ wọ́n wá mú àwọn orí adé wọ́n fi ṣọmọ ẹgbẹ́ wọ́n fi Bọ̀dé Thomas ṣalága ẹ̀yin náà kọ́kọ́ wo àtò ẹ rí i pé wọ́n ti gbé ìwé sí orí àṣà wọ́n wá ṣe bá àmọ́ bí wọ́n bá wá fìyàn jẹ bí wọ́n bá wá ṣe bá náà gẹ́gẹ́ bí ọmọlúàbí ọmọ Yorùbá tó má ṣà ó yẹ kó mọ̀ páwọn eléyìí ẹni àpọ́nlé ni wọ́n eléyìí ẹni àyẹ́sí ni wọ́n. ní ìpàdé àkọ́kọ́ tí ó kọ́kọ́ lọ ní ọjọ́ 22 oṣù kọkànlá ọdún 1953 gbogbo àwọn yòókù ti wà ń pàdé bí òun ṣe ń bọ̀ àwọn èèyàn bá dìde wọ́n kí alága kábíyèsí ikú bàbá yèyé aláṣẹ ìkejì òrìṣà ìgbà náà ọba Adéníran Adéyẹmí kejì tí wọ́n jẹ́ bàbá fún kábíyèsí ọba Lámídì Adéyẹmí kẹta tí wọ́n wà lórí àpèrè báyìí kí mo tẹ bíbá fórí adé o àwọn ní aláàfin ìgbà náà kí ẹ sì mọ̀ pé gẹ́gẹ́ bí àṣà Yorùbá ọba yìí dìde kíyàn bàbá jókòó tiẹ̀ báyìí ní Bọ̀dé Thomas bá wọlé ó gbé aago ó sá wọlé bó ṣe wọlé gbogbo àwọn èèyàn dìde kí kábíyèsí ó dìde níbi tó jókòó sí Bọ̀dé Thomas bá kọjú sí kábíyèsí ó ní kí ló dé tí wọ́n jókòó ńgbà tí gbogbo àwọn èèyàn dìde ìwọ ò mọ bí wọ́n ṣe máa bọ̀wọ̀ fún ọlọ́lá ni ìbínú ìgbéraga yẹn ti rúbò lójú bó ṣe sọ̀rọ̀ yẹn èbó ló fi sọ o ó wá sọ tí pẹ̀lú ìbínú tó gbé kábíyèsí wá wò pé sẹ́mi ló ń gbó mọ́ báwọn sẹ́mi ló ń gbó mọ́ báwọn tí kábíyèsí tún wí bí wọ́n bó ṣe wọnú èbó lọ nu ṣé ẹ mọ̀ tán bá léèyàn wọnú èbó lọ. bẹ́ẹ̀ ni olúwa. ìfọ oríṣiríṣi èbó ló da èbó bolẹ̀. èyí ń sọ̀rọ̀ sí kábíyèsí. èyí ń dá kábíyèsí ṣé ẹ ti mọ̀ wípé ẹ̀yin tẹ́ ọ̀rọ̀ téèyàn bá mójútu rẹ̀ téèyàn bá ẹ̀wọ̀n téèyàn má fi bínú sọ èbó. bẹ́ẹ̀ ni. lórí àbígbà téèyàn bá ń gbóni ọmọ rẹ̀ go wọlé gẹ́ọ̀tì yàtọ̀ gẹ́ọ̀tì. kábíyèsí wà wò báyọ̀ pé mọ̀ ọ́ gbó lọ gbólóhùn ẹyọ kan ni kí ẹ mọ ní kábíyèsí rí. ẹni kò mọ gbó lọ. mọ gbó lọ èmi kọ́ ọmọdé ọmọ gbó lọ ẹ mọ̀ tí ọ̀ràn sí lọ́rùn o. kábíyèsí ní kó mọ gbó lọ. kábíyèsí ní kó mọ gbó lọ. bó ṣe lọ́nu. nígbà ò délé ṣe mọ̀ pé béèyàn bá ṣàjáde tó délé àwọn aráalé ó béèrè bó o ní pàdé. bó o ní pàdé bẹ́ẹ̀ ni. ǹjẹ́ bó o ní pàdé kó sọ̀rọ̀ báyìí gbígbó ni ń gbó. kí ni yóò ṣẹlẹ̀ òun náà wá ń tiraka láti sọ̀rọ̀ bó ṣe ń lanu báyìí gbígbó ni ń gbó. ẹ má wòran wọn ṣàgbé wọn gbé dìgbàdìgbà wọn tiẹ̀ nígbà ó di ọjọ́ 23 oṣù kọkànlá ọdún 1953 ìjọ́ kejì tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ ẹlẹ́ran ṣe túnú wọn bá lẹ́lẹ́ran tún ṣẹ́wọ̀n lórí gbólóhùn kan tí kábíyèsí sọ fún un pé máa gbó lọ. ó gbó láàrin ọjọ́ 22 sí ọjọ́ 23 ni odidi ọjọ́ kan lé gbógbáko ẹlẹ́ran bá tún ní ọjọ́ 23 ọjọ́ 23 ọjọ́ 23 oṣù kọkànlá òun lẹ́lẹ́ran tù tọ́ba lẹ́lẹ́ran tù ṣẹ́wọ̀n túmọ̀ rẹ̀. èèyàn papòdè èèyàn lọ sọ́run àgbègbè. torí ẹran Ọlọ́run ni gbogbo wa ìgbò bá wù ní òtù àdúrà kó mọ ètí ìtù náà là ń gbà. àmín àmín olùkọ́. tẹ wá wò ó ẹ rí i pé bẹ́ẹ̀ ṣe béèrè ọ̀rọ̀ ni mo fi lẹ́tà tí mò ń kọ ilẹ̀. bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ tẹ́ ẹ béèrè ń wó ká mi lára torí ìtàn tó yẹ kí a fi máa kó àwọn ọ̀dọ́ wa òde òní ni. tó o bá torí pé o mọ̀wé a gbọ́dọ̀ torí ipá mọ̀wé gbogbo àwọn tó yẹ fún àyẹ́sí ká mọ̀ wà mọ̀ yẹ wọ́n sí. ṣé ẹ mọ̀ wípé ọgbọ́n àgbọ́jù páwa la wà ń bẹ̀ olóko bá Bọ̀dé Thomas ká wípé kò yájú sí àgbà ó ṣeé ṣe kó tún padà wúlò fún orílẹ̀-èdè yìí pẹ́pẹ́pẹ́ ju ìwọ̀nba àsìkò péréte tó lò ń lọ tẹ bá wá àsìkò tó kọ́ ẹ pé ọdún 24 péré ẹ̀yin náà wò kí ọmọ ọdún 24 34 kó mọ jágbe mọ́ bàbá àgbà tó ti lé 160 ọdún yàtọ̀ sí pé bàbá ń jẹ́ orí adé gan ó yẹ kó tiẹ̀ fún ní ọ̀wọ̀ ọjọ́ orí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá pàtàkì nítorí náà ṣé bí bẹ́ẹ̀ mi ṣe sọ fún yìí ẹ jẹ́ àtúnṣọ ká fi kó àwọn ọ̀dọ́ wa bọ́ ọ bá mọ̀wé àbó láǹfààní
láti bọ́ sí ipò pàtàkì tí wọ́n fi ọ́ ṣe olórí láàrin àwọn tó jù ọ lọ èèyàn ò gbọ́dọ̀ máa rí wọn fín torí wọ́n ní arọ́ba fín báyìí òun lọ́ba ń pa ọba nìkan kọ́ ní ń pa o ẹni tí bá sórí ibi téèyàn bá gàgàdé tó tẹ báyìí tó ti ń gbéra ẹ̀ ga tó ti ń gáyà títí ń sáyà wájú ibẹ̀ lórísun gíga ibẹ̀ ní gbèdéke gíga rẹ̀ kò sí orísun o gbèdéke ẹ̀ ní gbèdéke gíga rẹ̀ ẹ mọ̀ ìtumọ̀ gbèdéke ibẹ̀ ni ò ti ní ga mọ́ ọlọ́run ní já wà lójú kan o ẹ jẹ́ máa kọ lẹ́tà tèmi lọ ẹ ṣeun mo dúpẹ́ o.